ṣùgbọ́n nínú ìwádìí tó tún tẹ̀síwájú lórí fún di mẹ́rin tàbá ètò kàbáyà lòdì fẹ́ tó méje. Àwọn nǹkan tí máa ń pa ènìyàn tẹ́nìyàn kì í kú ń bẹ. Kò yẹ kó jẹ́ pé àwa fi ti ilé ayé a máa fi dí ti òde ọ̀run lọ́wọ́. Torí pé bó ti wèlé kẹ́dà ọ̀pẹ́ nílé ayé tó a ó pẹ̀ ní òde ọ̀run jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá rẹ́ lómi nínú ilé ìjọsìn kó máa tì í kánná ni. Jíjẹ lókùn tí ó lè mú jẹ. Kí ni àwọn nǹkan tí máa ń pani tẹ́yàn kì í kú? Ebi a máa pani, ojú a máa pa ènìyàn, ọtí a máa pa ènìyàn, oorun a máa pa ènìyàn, ayọ̀ a sì máa pa. Gbogbo nǹkan wọ̀nyí ènìyàn ò ní kú ṣùgbọ́n ibi tó máa bá ènìyàn dé kò ní dáa. Ẹ̀wẹ̀ ni ayọ̀ bá pa. Ìkágbè nígbà tí wọ́n dá fún ọmọ ọba ni ọlọ́lá ni òun olórí ọmọ ọba irú ètí ọ̀gá wa ni olúwayé màṣá tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọ́n bá ti wá fẹ́ sọdún ẹ̀sìn ní mọ́gùn nígbà tó wá dọdún ó ní lọ́dún eléyìí ó lóun ò ní gẹ̀ẹ́sì wọ́n lẹ́fọ̀n lòun ògùn ṣé ẹ̀fọ̀n ṣe é gùn bí ẹ̀sìn ṣùgbọ́n nígbà tó gun ẹ̀fọ̀n àtìgbà tó fa fádá ẹ̀dá tó ta lóde ṣé ẹ̀fọ̀n tó gbé ṣubú lọ́jẹ̀ bí ni àbẹ́ni tó jókòó lórí ẹ̀. Nígbà téèyàn bá tó borí ìjẹ̀rì bábà látò sọ pé lágbájá yìí ẹlẹ́sìn ni tẹ́nítẹ́ní àkísà ẹni tààtàn wọ́n ní láti máa rí àpẹẹrẹ ẹ̀kọ́ lára wa. Inú ni ẹ̀sìn wà kò kì í ṣe ìta torí pé bínú bá fẹ́ bí ènìyàn láti inú nínú ó ti bí ènìyàn kó tó di pọ́ máa dé ojú. Àwọn lágbájá kí ní ṣe yín? Inú ló ti bí nínú bíbí yẹn láti inú ló ti máa wá kó tó di pọ́ máa dé ojú. Ẹni tí mo rẹ̀ bá dùn tó bá ní ayọ̀ ọkàn ìdùnnú yẹn náà lọ máa hàn lójú àwọn lágbájá ó dàbẹ̀ ni pé ó gbẹ̀lú ẹ̀ kì í sábà rẹ́rìn báyìí nítorí fa ẹ̀rìn tí ń rìn ó yẹ kí èèyàn mọ̀. Ẹ jẹ́ ká múra sí ìjọsìn. Ìyá wa ìyá Ọ̀ṣun ẹ bá ní pàtẹ́wọ́ fún wọn. Ìdí àtẹ́wọ́ eléyìí tá a pa ni pé ní àná mò ń rí kọjá lọ níwájú ilé wọn mo bá rọ́ mọ́ wọn lọ́wọ́ parí pé adéfọ́ mo ní láàárín ọjọ́ tó ti lọ tó báyìí mo bá sì dúró ní bá ní àga méjì tí ń bẹ nílẹ̀ yìí èrò wọn kan tàwọn ni pé lénìí àwọn máa gbé bọ̀ wá sí ilé Ifá torí pé ńgbà táwọn wò pé àga ò tó wá jókòó nílé Ifá mọ́ àwọn wá nípinnu pé àga tágbára àwọn bá ká àwọn ó ṣe é àwa gbé àga yẹn sẹ́yìn mọ́tò lánàá àwa ń gbé bọ̀ ẹ bá ní fún wọn látẹ̀wọ́lẹ̀ kan sí. èyí ń túmọ̀ sí pé oníkálukú wa la ní ọ̀nà kan tàbí ọ̀nà kejì tá a gbà láti lè fi wúlò fún Ọlọ́run ọ̀nà wọn lọ́lọ́run ọ̀gbà láti fi wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa. À ń sùn láyọ̀ à ń jí láyọ̀ à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ àìmọye ẹgbẹ́ rẹ tí ń gba kọ́múlé láńtà tí wọ́n fi ń ṣẹ̀sìn lọ́jà Ejigbo àìmọye ènìyàn tẹ́ẹ̀jọ jí akẹgbẹ́ tó jẹ́ pé ẹbí lẹ́jọ jẹ́ ṣùgbọ́n ní gbogbo ọjọ́ tí wọ́n rántí ẹ̀ pátá ìtí wọ́n sọ ní pé lágbájá yìí kò sínú ẹni tó kátó. Ẹ̀yin ará mi nínú mọ́lẹ̀ wọ́n máa ń kọrin kan pé bí gbá ń dára orí mi jẹ́ kí n wà níbẹ̀ o ẹ̀dá mi jẹ́ kí n wà níbẹ̀ o bí gbá ń dára orí mi jẹ́ kí n wà ẹ̀dá mi jẹ́ kí n wà níbẹ̀ o. Àní bí gbá ń dára Ifá mi jẹ́ kí n wà ní ẹ̀dá mi jẹ́ kí n wà níbẹ̀ o. Hallelujah. Ẹ rí i pé ìjọ wa kò ní ó lékè ń kà á pọ̀ torí pé tíátà ó ti dàpọ̀ mọ́ ìjọ. Ẹ bá ní fún ẹ látẹ̀wọ́. Nígbà tí ìjọ yìí kọ́kọ́ bẹ̀ tó ní gbìrìngbì mo ní nǹkan dé kò sígbà tá à ní mọ́ ẹ jálù náà.
oníkálukú wá sì ń jó a sì rẹ́sẹ̀ rẹ̀ gbé ìdùnnú ayé ẹnìkọ̀ọ̀kan wa kò ní dìbànújẹ́ nítorí ìyá Ọ̀ṣun a kí wọn. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ń bẹ tó jẹ́ pé à ń kí àwọn náà tó jẹ́ pé wọ́n lè mọ̀ sí bí ṣùgbọ́n ẹlẹ́dàá wọn ń gbọ́ ẹlòmíì àwò sùsùn a sẹ́ni owó sí wa a ní a ṣe yìí láti fi dá ìdá mẹ́wàá tiwa ẹlòmíì lọ́jọ́ tó jẹ ẹ̀bá yá àwa mú nínú owó amódidi owó àwa ní tó wọ́n fi ṣe ìdúpẹ́ lénìí tó wọ́n ṣe ní ìdá mẹ́wàá lénìí kì í ṣe iye tóun máa ń ṣe tẹ́lẹ̀ ẹni tẹ́ lérò pé 50 naira lẹ́yìnjọ́ kan ọ wá lè dè kó wá mú 2000 naira di lénìí owó tí ń fi lẹ́rìí. Lásẹ̀ máa ń kọrin la máa ń sọ pé mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o ó dájú pé ìlú ìlà ìgbàlódé ìgbà mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o ó dájú pé ìlú ìlà ìgbàlódé ìgbà mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o ó dájú pé ìlú ìlà onímọ̀ tó bá bá ní ká tú àwọn ọ̀gá wa sílẹ̀ pẹ̀lú ijó tí ń bẹ lára ilẹ̀ oṣù eriwoya ẹ jẹ́ ká fúnra wa ní àtẹ́wọ́. Orí ẹ̀sìn tí a kọ pé bí bá ń dára kẹ́lẹ́dà wa kó jẹ́ ká wà níbẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ìjọ yìí mélòó ni wá nínú ilé yìí mélòó ni wá a bẹ̀rẹ̀ láti inú sitting room àbí láti inú sitting room nínú ṣọ́ọ̀bù inú ṣọ́ọ̀bù là ń lò ọba fún yàrá ààyè ẹjọ́kò lẹ́gbẹ̀ẹ́ bàbá tí ó wà lẹ́yìn ẹ ti ráyè mi àbí ok eriwoya inú sitting room àbí inú ṣọ́ọ̀bù là ń lò ẹgbọ́n ọjà mélòó ní ọgbà inú ṣọ́ọ̀bù ìgbà táwa wò pé kíní ti fẹ̀ níwọ̀nba àwa gbéra abọ́ sínú sitting room àga mélòó náà níbẹ̀ ní sitting room ọ̀nà sitting room sọ́jẹ́ ọ̀rùn ni bó wá láti wá ṣe ìrìn àjò síwájú lábárí ilé ìyá ibi tá a wọ ẹni tó ní onílé sì fẹ́ lo ilé tó lóun ọgbọ̀n wa já èdè kó lọ́wọ́ ọ̀tá yóò ṣàánú wa mo nígbàgbọ́ pé níbi tá a wà bí omi ti ń jẹ́ omi tí Ifá ń jẹ́fá tí Ògún jẹ́ Ògún a máa ti bí bọ́nú ilé ìjọsìn wa ni a bẹ̀ onílé dákun nítorí pé a mọ̀ pé ní bíbẹ̀ ibi tá a wà yìí Adégbọlá jẹ́ kí ìyá yín jókòó ẹ ṣe ẹjá fún àwọn alátẹ̀wọ́lẹ̀ kan sí gbogbo apáta bá ṣe wà ní àti ìtòdé àbí a ò tí ìdí ọ̀pọ̀lọpọ̀ ò tí ìwà sórí ìyá Ṣàngó wá sọrí àbí ọ̀sọ́rẹ́ sórí ìyá àbíyè ọ̀sọ́rẹ́ àbí ọ̀sọ́rẹ́ orí ìyá Ọ̀ṣun sọrí àbí ọ̀sọ́rẹ́ ok orí adé bá sọrí àbí ọ̀sọ́rẹ́ ẹjá fún wa látẹ̀wọ́ à ń sọ yìí láti fi gbé Olódùmarè ga ni bá a ṣe wà yìí nígbà tó bá yá àga padà tún bọ́ sọ́nà ẹ̀yìn yóò wá di pé àwọn ọmọ rí tí wọ́n ń ṣe níwájú láàmọ́sùn ẹ̀rí ẹ̀mọ́ wọ̀rí a máa ra mọ́nítọ̀ eléyìí tí wọ́n máa wo tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn ẹjá sọ pé lágbára lọ́wọ́ Olódùmarè yóò rí bẹ́ẹ̀ gbogbo wa pátá
la ní ojúṣe tá a máa ṣe láti jẹ́ kó nítumọ̀. Ẹ má jẹ́ ká jẹ́ kó sú wa, ẹ má jẹ́ ká jẹ́ kó rẹ̀ wá. Ẹ rí i pé bá a ṣe ń ṣe yìí lọ́jọ́ tí àfisóńsó bá bímọ bá a bá la kóra wa jọ tá a fẹ́ lọ rèé ṣe ìsọmọ ní orúkọ ìjàbẹ́ tẹ́ǹtì méjì gbà wá bí. Tínú ilé yìí ọ̀bá bọ̀ àmọ́ ààyè tún rèé. Àwọn ẹ̀dà wọ́n máa jókòó bí ẹnu kan máa yọjú láti eriwo rẹ̀. Ok, a máa ṣe stage síbẹ̀ káwọn ẹ̀dà ọmọ tí ó gbé wọn sókè káwọn ẹ̀dà náà mọ̀ owó táfi rèsì wọn. A ń sọ yìí pé àtẹ̀mí àti ìwọ ẹ má jẹ́ ká jẹ́ kí ní àjò ìkọ́ tó wa bàjẹ́. Orin kọ́ ìwà ni. A ti fi ìgbà kẹ́pọ̀ bíbà bí eṣú tó jẹ́ pé tá a bá bẹ̀wọ̀ ìdámẹ́wàá nínú ìjọ kì í ṣòwò kékeré ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn gbèsè bàbá wọn dé olórí ibú tí ò ní fẹ́ràn olóríire. Ìyá Ọ̀ṣun ṣé ẹ gbọ́n tí ń sọ lé Ifá lé ní èmi mọ̀ gbọ́mọ̀ mọ̀ kására bí ẹni pé ìmọ̀lẹ́ sọ̀rọ̀ ni ṣùgbọ́n nígbà tí ìrìkẹ́ sọ̀rọ̀ kò jẹ́ mi náà sọ nǹkan kan o ṣébi tá a mọ̀ ọ́ lọ́nu. Ó tú kò rí bí wá kò rí bòbí lọ kò jára ayé òjèrò ọ̀run. Ẹ dákun kí ni tó gbà níbẹ̀. Ẹ̀rọ ajé á ní lọ́kàn ní pé gbogbo ọ̀nà a ní láti di alátúnṣe. A ní láti jẹ́ alátúnṣe. Kí lóhun tí máa ba nǹkan jẹ́? Ọ̀rọ̀ ẹ̀yìn. Ọ̀rọ̀ wọn la fẹ́ sọ tá à ní lè sọ lójú ara wa. Lánàá àwọn ẹgbẹ́ kan ṣèpàdé wọ́n fi ẹ̀sùn kan ẹnìkan ẹ̀sùn 9 ní ẹ̀ka sí lọ́rùn àbí? Bàbá mi náà mọ̀ jẹ́rìí. Bàbá tí wọ́n bẹ̀rẹ̀ yìí náà mọ̀ ẹ̀sùn 9 ni wọ́n kà sí ẹni lọ́rùn. Wọ́n lọ ṣàìdá. Ohun tí ò bá yé nìyẹn kò gbàgbà dá a ó béèrè ni. Ẹ dákun ìrìn àjò báyìí báwo ló ṣe jẹ́ o. Ìgbà tá a sọ̀rọ̀ àdáǹsìn la mọ̀ pé níbi tága ti wá rèé. Bí ìyá bá sọ pé ẹ má dárúkọ mi ẹ pè ní ẹni tọ́lọ́run mọ̀ ẹlòmíì lè sọ pé bóyá dé Ifá lọ́dọ́gbọ́n kan kò fẹ́ sọ ni. Àbí àdìrẹ́ tí ó rò bẹ́ẹ̀ ni. Adẹ̀ máa rí ẹlòmíì tó máa sọ pé bóun lè yóò ṣe fún alága táàmì fẹ́ lọ rè dúpẹ́ lọ́wọ́ tè kí n tiẹ̀ ìwọ náà ṣe kàn àbí èyí kàgbọ́n ní ọmọ ìdádúkọ ọ̀run ìwọ ní àfikà lọ rè dúpẹ́ ta ló lọ́pẹ́ Ọlọ́run ló ní ọpẹ́. Ọ̀rọ̀ ẹ̀yìn ẹ jẹ́ ká kíyèsí nínú ohun tí wọ́n ń tú ìjọ. Ìwọ jù mí èmi ò jù ọ́. Nígbà láàmú kíyèsíra wa. Ìyá Ṣàngó ó dá gẹ́gẹ́ bí ipò yín nínú ìjọ yìí ṣébi tẹ́ ń jókòó sí lọ ẹ̀kẹ́ mọ́ jókòó sí. Torí pé tó bá yẹ pa àbá tó dáadáa ó yẹ kó jẹ́ pé iwájú lẹ́gbẹ̀ẹ́ bí tí àwọn ibẹ̀ ló yẹ kí wọ́n bí àga yín sí. Wọ́n wá ń gbàgbà tí náà ṣe èyí náà sì ń jókòó ṣé ẹ mọ̀ pé wọ́n ṣe tí ọ̀dá fún yín báwọn. Torí pé sọ̀rọ̀ ìní ọ̀já wọ̀ sọ o. Torí pé bàbá jọ ń lọ sínú ilé Ifá tá a bá mẹgbẹ́ ara wa bàbá débi òòṣà wa jọmọ bá a ṣe tó. Àbí? Bóò lo tó di òòṣà rẹ̀? Bóò lo tó ná? Ṣé òòṣà ni ọ̀dọ̀ ọmọ? Àbí sóńsó ẹ dìde. Àfi sóńsó ẹ dìde ẹ dìde. Ìdí eriwo yà. Ìdí tí mo fi ní wọ́n dìde. Tí n bá ti sọ̀rọ̀ ṣẹ́jú méjì màá gbé fún wọn. Mo wá fẹ́ kó mọ́ alákòóso gbé ẹ̀dùn fún ṣẹ́jú méjì tí fi gbé máìkì fún yín. Àṣẹdá àbí àbá àṣẹdá. Ẹ jókòó. Eriwoya. Nínú àwọn ohun tí máa ń tú ìjọ tí máa ń ba ìjọ jẹ́ tó máa ń ba nǹkan jẹ́ owó ni sà. Ẹ jẹ́ ká máa ní àrímójúnù. Ẹ wá mẹ́gbẹ̀rún 5. Ẹ fi rán bàbá wo níṣẹ́. Ẹ wá ń bi léèrè pé ọ̀dà ìta aràn ọlọ́jà sí ọ̀yà gba chẹ́ńjì tọ́jà pa àṣàjọra nǹkan lọ́jà ni.
bóò ló ṣe náà. A ní láti jẹ́ kí nǹkan kan yé wa pé bí ènìyàn bá jẹ oúnjẹ ẹran tó bá yó, ebi ó padà pa ènìyàn. Ọlọ́run lọ́ba tó mọ́ rán ẹ̀dá níṣẹ́ ìwò, á fi ẹni tó máa jíṣẹ́ yẹn tí ó fi ṣeé ṣe fún ẹ, á fi tì ẹ́ nítorí kò lè bá ṣe já sí rọrùn. Ẹ jẹ́ ká ní àrímójúnu owó. Ẹ dákun o, èmi ní tí mo fẹ́ béèrè ìyá Ọ̀ṣun, owó wa tá à ń dá jọ̀kẹ̀jọ̀kẹ̀jọ bó láti ń dáná, ṣé gbogbo ẹ̀ náà là ń ná tán? Ṣé ń tán? Ẹ jẹ́ ká lárímójúnu owó. Ara àwọn nǹkan wọ̀nyí ó máa ń ba ìjọ jẹ́. Nígbà tá a wà ní ààfin níjò ní, bàbá náà wá lówó, wọ́n náà wá ní 2,250 2,500 àbí ẹni tí 1,500 ń bẹ lọ́rẹ̀ ó kó fún mi, 1,000 naira ń bẹ lọ́wọ́ ọ̀gá mi. Wọ́n wá débi lónìí, mo wá bí wọ́n lérè pé fún wa lọ́wọ́ tí bàbá fún wa ní wọ́n ní mo ṣe kí ni wọ́n ní mo ti ná. Ọ̀dà ìgbà tó ti ná ẹ̀gbọ́n tí wọ́n bá náà táwọn tún fẹ́ ná. Ìyá wa nu kábíyèsí ìyá Ọ̀ṣun létí. Ṣé ẹ mọ̀ pé bí mo jù ọ́ lọ ẹ wá jókòó báyìí, ẹ jókòó báyìí. Ṣé ẹ mọ̀ pé bí mo jù ọ́ lọ àgbàlagbà tí máa ń ṣẹ́gun ọmọdé, ọlá apọ́n ni ń kó àjọ, wọ́n yà ń fèrè náà wọ́n fi ń rí ajẹ. Wọ́n yà ń fìyẹ́ náà wọ́n fi ń rí ajẹ. Ìyá yà ń bọ̀ láago 12, àbínú pọ̀. Eriwo yà. Nínú ohun tí máa ń túbọ̀ ni pé ká ní àrímójúnu owó. Ká má fìyẹ́ gbógun tira wa. Àkúkú ń dáwọ̀ náà ni àwọn ibi tí wọ́n ná sí. Ìwọ fi ẹlẹ̀, ìgbé ayé wọn ní ẹfẹ́ mọ́ yín lẹ̀. Ajẹ́pọ̀ wọn tí ń ná wọn ò fẹ́ jẹ́ kankan ní ayé ni. Ó ṣe fi ẹlẹ̀, ó bá àwọn àtọ́lọ́run lẹ́lẹ́jọ́. Aláǹgbá tó dúró lórí èṣù kí n tiẹ̀. Àánú aláǹgbá sì ń ṣe mí, kò rí kó tó débẹ̀. Nínú ohun tí máa ń tú ìjọ. Àwa ọkùnrin a máa ń tú ìjọ. Obìnrin a sì máa tú ẹnìkan ló ní lóńgò kan. Obìnrin ta ni wọ́n sọ bẹ́ẹ̀? Ṣé ṣé títà ni? Ọ̀dà kò sí wàhálà. Ṣé ẹ rí ẹjá pàtẹ́wọ́. Àwọn kan ní wọ́n tún wòsùn tó pé bí wọ́n ṣe máa ń wá ní ọjọ́ kẹjọ wọ́n máa fẹ́ ra nǹkan tútù. Ẹ wá ní lọ́kàn pé gbogbo ọjà tẹ́ gbé wá síbí kò sí ìtẹ́ gbé lọ sílé. Kò lámì inú. Kí lẹ́lẹ́fẹ́? Ẹfẹ́ ẹlẹ̀ àti ìrajà ń sọ̀ lọ́wọ́. Gbogbo ọjà tẹ́ gbé wá síbí la máa rà tibátibá. So àfifá promise yín ni. So nígbà tó bá wá tún wá yá tí wọ́n bá rí pé ọjà ń gbòòrò wọ́n wà máa tò síbí lákòókò ìgbà tí a bá ń ṣe ìjọsìn. Àwọn yẹn ni wọ́n bá wa mọ iye àkókò tá a máa ń jọ́sìn. Wọ́n láago 10 ni wọ́n máa ń bẹ̀rẹ̀, wọ́n sì parí láago 1. Níjọ́ tí àbá wa wá sílé ìjọsìn, bàbá ìjọsìn lánàá ni kí ló sí ọ̀nà alétò tí ó ṣẹlẹ̀ nìyẹn. Nípa ìfi ìfẹ́ hàn, ẹlòmíì lè sọ pé ìyá wa bẹ́ẹ̀ ṣe ń tajà yìí kí ni tó burú láti máa bá ní jókòó kẹ́ ẹ darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run. Eriwo yà. Nínú ohun tí máa ń tú ìjọ, bí a ṣe ń pàkíyèsí ara wa torí pé bí nǹkan bá ń kún báyìí, ìyá Ọ̀ṣun létí ẹ náà débi lónìí, ìyá wa ń wò nínú ọkàn pé ìjọ ti tó báyìí, 2,000 làwọn fi dúpẹ́ yìí o, àti ìbèrè àgbàgbọ̀ báyà. Àbí 2,000 àbí bẹ́ẹ̀ tí ń rò kọ́ ni. Bí a ṣe ń rò lọ́kàn nù, wọ́n 2,000 làwọn fi dúpẹ́ pé orí wọn lọ́dà, orí ìyá Ọ̀ṣun létí dà bí ọ̀dà. Kí ni wọn ò lè dúpẹ́ sí? Ẹwẹ́ méjì atẹra wa bá lè ju ọ̀bà kún wa bá a ṣe jókòó yìí. Ó lójú ẹni tó sọdún ìṣẹ̀ṣe tó jẹ́ pé oníṣẹ̀ṣe ìlú yìí lójókòó tó pọ̀ tó báyìí rí.
àfibárò òde bá wá lókun ẹ̀kẹ́ni kan wá sọ pé òun fẹ́ sọdún wa nísìn bí ẹni bí ọba múra bóyá lẹ́rìn ètò torí mi òrìlé ló jẹ́ dẹ̀bì tí àyà sí mọ́mọ́ tí mo jẹ́ o kábíyèsí eriwoya nínú tá a fi ní ba ìjọ jẹ́ sà mà ẹ mọ̀jà fi dídó ẹ mọ̀jà fi tú ìjọ àbí sọkúsọ là ń sọ ni. Eriwoya ọ̀rọ̀ tí mò ń sọ ta ló ń bá wí ọ̀rọ̀ tí mò ń sọ ta ló bá wí ẹ́ Eriwoya ṣé àti àtúnṣọ́sọ́ náà Eriwoya ọ̀rọ̀ tá à ń sọ ó lè jọ bí ẹ̀rín ni mo gbé gba ọ̀nà ẹ̀rín ni tí n bá fẹ́ gbé gba ọ̀nà tó jẹ́ pàfin ní rẹ́rìn mo lè gbé gbà á ẹ má jà fi dídó láti fi tú ìjọ yìí ẹni tó bá ní ọkọ ká gbà pé lágbájá ní ọkọ tó o bá mọ̀ pé lágbájá lọ́kọ lágbájá tó o wá tún gba nọ́mbà rẹ̀ lẹ́yìn ara pa ẹ́. Eriwoya ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ àwàdà kan nítorí ọjọ́ tí gbangba bá dẹkùn tí kedere ṣe kí ni ọjọ́ àgbójúbá nínú ìṣẹ̀ṣe ni pé awo kì í sán bí awọ́ bá kàn tiẹ̀ wà sàn ká mọ̀ tínú ìjọ tí wàá bẹ̀rẹ̀ bí awọ́ bá sán bá ń tẹ kọ́mọ̀ tínú ìjọ eléyìí kọ́mọ̀ tínú ẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ tó bá ti lẹ́ni tó ń fẹ́ ló ti gba máàkì ẹ dá sí ìyá alágbájá ayé ń ṣe bẹ́ẹ̀ náà nígbà tá à ní pariwo rẹ̀ ara pa ẹ́ kò kì í ṣèrìn àjò tó bójúmu bá a ṣe ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ ìjọ tú lábẹ́ igi la dúró sí ní ìjẹjọ nígbà tá a jọ́sìn tán bí àbá gbàgbé ẹnìkan wá ń ré kọjá lọ wọ́n wá ń sọ̀rọ̀ ẹnìkan wọ́n ní pásítọ̀ ni ó lóbìnrin nílé tó ti bí ọmọ 4 ó ṣe sọ̀rọ̀ láti mọ̀ rántí wọ́n lọ wá fún ènìyàn 2 lóyún papọ̀ nínú ìjọ. Kí lẹ sọ? Eriwoya mi ò fi ariwo ẹ mọ́jà gbéra wa dìde o ó fún ènìyàn 2 lóyún ọ̀dà as a pastor mo ń sọ nínú ìjọ yìí tí bá tòsí rẹ kọ́ mọ́gbà o Eriwoya kálẹ̀ ara dé àbí tó fẹ́ béèrè àbìlúwá dé àṣàṣì dé èdè dé àpèta náà tún dé láwọn aláàdé wọn sọ pé ìyá sẹ́mọ̀ kí wọ́n máa ń wòye nínú ilé ìjọsìn mọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ àìfẹ́ sọ̀rọ̀ mi yẹn nǹkan sì ń bẹ nínú ọkàn mi ṣùgbọ́n mò ń wò pé bóun mo ṣe fẹ́ sọ mí gbọ́ àti pé mo tí mo fẹ́ bá ní ẹnu yín bàbá yìí ti ọdún foríjì bẹ́ẹ̀ ni àti pé mo tí mo fẹ́ bá ní ẹnu yín nìyá náà wà pé kìí ṣe pé ẹ lè sọ tẹ́ fẹ́ sọ ṣùgbọ́n o ẹ̀rù ìyàwó yín ní ń bà mí. Eriwoya kò jẹ́ kí ṣé 50-50 ní àbí àti ìsọ̀rọ̀ ọ̀rọ̀ tí èèyàn fẹ́ sọ kò tí ì sọ o ọ̀rọ̀ tí ìwáyé kò tí ì jáde ọ̀wá ń sọ pé ẹ dákun ṣé mo free torí mi ò fẹ́ sógun o ogun owó ló tí ì ṣe wọ́n ti sógun ló tí ì mọ̀
eriwo yà nítorí pé gbogbo tá à ń sọ yìí ọ̀nà mẹ́ta làbùkù tí ń kan oníṣẹ̀ṣe eriwo yà ọ̀nà mẹ́ta ṣé mẹ́rin àbí mẹ́ta màá rántí tí àbùkù tí ń kan tí ń jẹ́ oníṣẹ̀ṣe àkọ́kọ́ lọ́nà ká máa gbé eégún látọ̀nà egúngún bí eégún mi bá jáde a máa ṣe rédè 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 ní ẹ̀rí eégún ní ń tọrọ owó káwọn ọwọ́ àlọ síwájú ọlọ́jà báwo ọdún mi orí ẹ̀ burú ọgbọ̀n gbàṣẹ lọ. Ẹ̀bùn mi ò jáde ọmọ máa sọ fún ẹ̀fẹ́ sọ ọmọ pẹ́ mi ni ta ni ọ́. Àwọn ìgbàwó jẹ́ nínú ọ̀nà tí àbùkù tí ń kan oníṣẹ̀ṣe ìní ká máa gbé eégún ká máa fi ṣe ohun tí ò da ohun tí ò lẹ́tọ̀ọ́. Nígbà kan lẹ̀rú wà kò kí ń ṣe gbogbo ènìyàn lọ́mọ̀ pé ènìyàn ní gbé eégún àwọn egúngún wà tó yẹ pé kì í ṣe ènìyàn ní gbé wọn ó ṣẹlẹ̀ rí egúngún jàrí àwọn eégún méjì wọ́n jàrí tó jẹ́ pé kì í ṣe ènìyàn orúgbẹ́jọ́ nì nílùú ọ̀la adìmọ́dò àti arìnlúwò àwọn méjèèjì jọ ń bẹ nínú ilé wọ́n dúró sí gbolé ìkan àgbà ni ó jù kan lọ ní wọ́n ń sọ fún eégún yẹn pé báwo nìwọ náà ṣe lè fẹ̀yìntì bí mo ṣe fẹ̀yìntì yìí ọ̀rọ̀ tí wọ́n sọ ló dìjà o ìkan ń lo àáké ìkan sì ń lo idà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa sára wọn nínú ilé yẹn nígbà tí ọwọ́ aláàké tó rí pé ó ti ń dùn ti onídàárí pé ọwọ́ aláàké ti ń dùn eégún bẹ́ jáde lóru àwọn ènìyàn tí wọ́n pẹ́ kí wọ́n tó sùn wọ́n wá rí pé eégún lọ́mọ èrè sáré kọjá báyìí nísìnyí bí eégún ìṣeré kọjá ní ìkejì tẹ̀lé àwọn eégún lọ jáde láì lùlù wọn ò sọ pé eégún wọn jáde wọ́n wá lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ alágbàá nígbà náà ìgbà tí wọ́n débẹ̀ bàbá dàda ẹ ṣé àwọn ni wọ́n ṣèlàjà láàrin egúngún méjèèjì ọ̀hún ló ṣe jẹ́ pé títí di òní tí eégún èyí tó jágbà bá fẹ̀yìntì gànà